Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Elaboru elaboyi hallelujah o mo keye ènìyàn mi Olódùmarè bo ni fi wá sílẹ̀. Ìyá wa na Dr. ọmọ ọdún àgbà. Mojúbà kódà, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Olódùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mo keye ènìyàn mi Ọlọ́run be Olódùmarè bo ni fi Ọlọ́run Olódùmarè ni fi wá sílẹ̀ o. Mo kí yín gan púpọ̀. Lónìí mo fẹ́ yọ̀ǹda ògùn ìfẹ́ràn àṣírí ìfẹ́ràn kan fún yín lónìí. Àṣírí ìfẹ́ràn obìnrin olówó tá máa ń fi 1000 naira rẹ̀ tó jẹ́ wípé tẹ́ bá ti fún ọmọ náà lówó náà á ní ìfẹ́ yín púpọ̀ gan. Báyìí tẹ́ bá lè darapọ̀ mọ́ YouTube channel mi Dr. ọmọ ọdún àgbà fúngbà àkọ́kọ́ ẹ subscribe sórí YouTube channel yìí kí kété tí bá mú iṣẹ́ mìíràn wá níjọ́ mìíràn á lè mọ̀ jẹ́ àǹfààní fún yín o. Bẹ́ẹ̀ sì ni ẹ share rẹ̀ sáwọn ènìyàn yín káwọn náà lè jẹ àǹfààní ewé àtẹ̀gbò àti ara mi àti látara ẹ̀yin náà. Ẹ̀yin ọkùnrin mo bá yín mú iṣẹ́ yìí wá. Ẹ̀yin ọkùnrin tẹ́ ní ọmọ tó nífẹ̀ẹ́ owó tẹ́ ní obìnrin tí yẹ kó láì kó mọ gbowó. Ẹ̀yin mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ yìí. Bí ṣe máa ń gbowó tẹ́lẹ̀ ní ó mọ̀ gbà ní ó pé kò ní máa kó ti gba nǹkan mímọ́ owó. Torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mímọ̀ tó yẹ kó wà lórílẹ̀ ayé àrìnjìnà láì rábùkọ̀ ọ̀kẹ́rẹ́. Kò sí nǹkan tẹ́ àfetí gbọ́ tá fojú rí àbí tí wọ́n ti sọ fún wa ká fi ti ara wa gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà tó yẹ pé owó ní ó nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ ọkùnrin gan kò tiẹ̀ nífẹ̀ẹ́ rárá yóò máa pirọrọ yóò máa pìtẹ́ndì nígbà tó bá yẹ pé ó nífẹ̀ẹ́ rẹ tí mo gbowó lọ́wọ́ ẹ̀ ó yẹ pé kò nífẹ̀ẹ́ owó lásán ni. Èyí obìnrin tó bá ti kófìrí pé ó nífẹ̀ẹ́ owó ni bí a kò fẹ́ tẹ́ra lẹ̀ fún yín àbí ó nífẹ̀ẹ́ owó ni kò fẹ́ gbà kẹ́tì ẹnìkan lo iṣẹ́ yìí fún. Iṣẹ́ tó dá mi lójú ni tí mo lè fọwọ́ sọ̀yà kà fún yín ni. Bẹ́ẹ̀ ni ó dájú ó ṣiṣẹ́ iṣẹ́ tó ṣiṣẹ́ ni láìtàláì èmi fúnra mi gan mo ti lórí kò ti ṣe rí ó kàn ti pẹ́ ni. Ẹ̀yin ènìyàn mi mo kí yín púpọ̀ Olódùmarè ọba ò ní padà lẹ́yìn wa. Báwo lẹ ṣe iṣẹ́ náà ẹ lè bá mi jẹ́ ewé rẹ̀kùrẹ̀kù tó jẹ́ tòjọ́ fresh one. Ewé náà bẹ́ẹ̀ bá mọ̀ mo lè sẹ́ndì àwòrán ẹ̀ sí yín ó sì ṣe kí n fídíò yìí kó wọn bá yẹn bí tiẹ̀ síbẹ̀ ìmọ̀. So ẹ bá mi wéwé rẹ̀kùrẹ̀kù jọ́ bẹ́ẹ̀ sì ni ẹ bá mi wá ewé amúnimúyè náà kó náà jẹ́ tòjọ́. Amúnimúyè ṣe pọ̀ lásìkò sí gan ó dùn dámọ̀ bẹ́ẹ̀ ni. So bá mi jẹ́ ewé amúnimúyè àti ewé rẹ̀kùrẹ̀kù jọ́ bá mi tọ̀ ìtọ̀ ìdájí ìtọ̀tẹ̀ tó tẹ̀lé sọ̀rọ̀ sẹ́nẹ̀ kankan ẹ fi gbu àwọn ewé méjèèjì yìí ẹ bá ti fi gbó ẹ wá fi 1000 naira ti Nàìjíríà tó bá jẹ́ pé bí a Ghana nìyí wà owó tẹ́ bá ná Ghana bí a Gabon lẹ́wà owó tẹ́ bá ná ní Gabon bí a Benin Republic owó tẹ́ bá ná níbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dàbò jẹ́ USA ní owó tẹ́ bá ná níbẹ̀ náà lẹ́yìn náà máa lò. So owó yẹn ẹ ò ju owó náà sínú nǹkan tẹ́ gbó yìí fún 24 hours after 24 hours ẹ jẹ́ ká lọ yọ owó náà ẹ jẹ́ ká fi síbòjì ẹ má ṣàṣọrùn kí omi ara rẹ fi gbẹ ẹ lọ náà fún ọmọ náà tó bá ti ń tẹ́wọ́ gbowó lọ́wọ́ yín báyìí tó tẹ́wọ́ gbà lọ́wọ́ yín báyìí ó ti gba nǹkan. Ọmọ náà yóò ní ìfẹ́ yín débi wípé mo fi ọba dáni wáyé búra kọ̀ǹfàmù ni iṣẹ́ tó dájú ni. Ìyá ọmọ náà Dr. ọmọ ọdún àgbà ẹ share iṣẹ́ yìí ẹ subscribe ó dìgbà.